ẹrú àti kó lóko ẹrú àwọn òyìnbó tán tá kó lóko ẹrú wọn owó náà fi ń trade crypto dọ́là ni bí lọ́wọ́ dọ́là bá ṣe lọ sókè sí lówó rẹ̀ ní òsè gbẹ́gbẹ́ ní sí tábà fi lọ́dún mẹ́wàá ní ìsìn gbogbo àgbáyé ní òmò tó ń jẹ́ owó ìmọ̀ ní túmọ̀ sí pé gbogbo pápátá mọ́lọ̀ lọ darapọ̀ mọ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà kan tó lè máa fi app wọn ṣòwò láti máa fi ṣòwò nípa dọ́là tó pé dọ́là tó wọ́n ń lò ọ̀nà onígbà máa affect àwọn báńkì wa ọ̀nà onígbà máa affect okòwò orílẹ̀. President Donald Trump has signed into law a sweeping piece of legislation aimed at putting the United States at the center of the global cryptocurrency market. Congratulations to everybody. It is a big deal. ní tó ń dùn mí jù ni pé ẹ bá wọn sí Ukraine àti Russia wọ́n ń jà lọ́wọ́ bákan náà la Israel àti Iraq àwọn náà ń jà lọ́wọ́ báyìí àbí àwọn méjèèjì ń jà lọ́wọ́ tá bá fẹ́ sọ lórílẹ̀-èdè àgbáyé lónìí báyìí tí nǹkan kan bá ṣẹlẹ̀ nílùú kan báyìí abex ní máa pariwo ni dọ́là tí wọ́n torí pé wọ́n ń jagun bì kan wọ́n rí epo gbé wásọ̀nà bíbí ibi tí wọ́n ti ń gbọ́ pẹ̀pọ̀ àwọn tó ń jagun wọ́n ti fọ́ dọ́là ti lòkè dọ́là là ń pariwo ṣáàṣì gbàgbé pé Amẹ́ríkà tá à ń wo Amẹ́ríkà ò sùn lè gbọ́ ká mọ̀ jíjẹ sí nílùú Amẹ́ríkà mọ̀ jíjẹ Christian kan Muslim kan ni ọ́ oníṣẹ̀ṣe kan ní Amẹ́ríkà bọ́lá sí ráyè wọ́n ráyè ti wọn bí ìlú wọn ó ṣe develop làwọn ń wá bí wọ́n ṣe kó gbogbo àgbáyé sábẹ́ làwọn ń wá ti wọn bí ìlú wọn ṣe mọ gbòòrò tó jẹ́ pé kò ní sílùú kankan tó lè tayọ ìlú wọn làwọn ń wá àwọn ọdún corruption bẹ lọ́dọ̀ tàwọn náà ó ní bọ́n ṣe ń ṣe ṣùgbọ́n bọ́n ṣe gba gbogbo olùsábẹ́ tẹ́ mọ̀ wá ò pé tẹ́ bá tí ìdákọ̀ dọ́là lójúmọ́ kan báyìí ara yín ò ní balẹ̀ tó jẹ́ Amẹ́ríkà lógún tiwọn nìyẹn níbi tẹ́ ti ń jà lọ́wọ́ Israel àti Iraq tí Ukraine àti Australia náà ẹlànà tó lágbára jù lágbàáyé lọ Australia wà o ibẹ̀ China wà o wọ́n mú gbogbo wọn pátá wọ́n fọ́ gbogbo wọn papọ̀ wọ́n ń dá sọ̀rọ̀ ogun lọ́wọ́ Amẹ́ríkà wá yọra wọn ẹ̀wọ̀n tán yọra wọn sí ìyí tí gbogbo wo tó tí ìmọ̀ láti tọ́wọ́ tàwa ti gbé Amẹ́ríkà gbogbo àgbáyé á mọ̀ sìn wọ́n ni gbọ́ tó bá mọ̀ ní tó bá mọ̀ tábà fi rí bíi ọdún mẹ́wàá sásìkò yìí ìwọ tó bá mọ̀ ń pa nǹkan tó ń pè ní cryptocurrency tó bá mọ̀ ń pa cryptocurrency tètè lọ mọ̀ ní ìsàkó lọ kọ́ àwọn ọmọ rẹ káwọn ọmọ rẹ lọ mọ̀ nǹkan ń pè ní crypto tó bá yẹ torí pé kí ni owó tá à ń wò yìí tá à ń pariwo náírà ni o pounds kìíní kan kò ní tún ní kò ní àní fi bẹ́ẹ̀ ná mọ́ ọ̀pọ̀lọpọ̀ báńkì wa ló ti fold up látàrí pé ẹ ti rí pé POS ti pọ̀ online banking ti pọ̀ gbogbo wọn pápátá náà wọ́n kọ́ ẹ̀kú ti ń create wọ́n ti app ti wà lóríṣiríṣi fídíò wọ́n ń develop oríṣiríṣi gbàgbọ́ gbogbo pápátá àwọn ò sùn wọ́n ń gbé wá fún wa à ń gbà á débi tó yẹ pé tó bá fẹ́ lọ trade crypto ní ìsìn báyọ̀ mọ̀ gbọ́ o trade dọ́là ló fi ń trade gbogbo tó wà trade pátápátá torí kọ́ ìtorí kò fẹ́ rà o fẹ́ ra BTC ni o fẹ́ ra Ethereum ni o fẹ́ ra Doge ni o fẹ́ ra Solana ni dọ́là ló lọ́ọ́ fi rà nísìn ìjọba Amẹ́ríkà wá bẹ̀rẹ̀ kínní kan báyìí wọ́n ti legalize ẹ̀ pé ní gbogbo báńkì pátápátá wọ́n fọwọ́ sí pé kán máa gba crypto o lè ní cryptocurrency tá à ń wí kó wá mú lọ sí báńkì wọn kó lọ fi gbowó wọ́n bọ̀ change ẹ̀ sówó o lè ná níbikíbi wọ́n ò pé gbogbo àgbáyé wà pé àwa àti kò sílùú náà láfíríkà tó ń bá gbọ́ àwọn ṣe crypto ní cryptocurrency tí ẹ lọ bèrè pé owó wo náà fi ń trade crypto dọ́là ni bí lọ́wọ́ dọ́là bá ṣe lọ sókè sí lówó rẹ̀ ní ó ṣe gbé pẹ́ẹ́lí sí tí dọ́là bá wálẹ̀ owó rẹ̀ ó tún wálẹ̀ dòó wọ́n ní dọ́là ti wálẹ̀ o àwọn tán lówó ń bẹ̀ àwọn tán ṣòwò nínú kínní owó wọn ó wálẹ̀ tí dọ́là bá ń ti lóòkè owó tí wọn náà tún fò sókè fẹ́rẹ̀ ìjọba Amẹ́ríkà wá wò pé wọ́n wá gbogbo wọn ràn láti bí ọdún bíi 2010
ni wọ́n ti ń study market náà ti ń wo náà ti ń wò pé báwọn náà ṣe lè strategize láti hijack all market value and lo crypto. Lọ́wọ́lọ́wọ́ báyìí ní gbogbo yìí tẹ́yìn mọ̀ táwọn jáde ẹ̀sìn káàkiri inú o ìjẹ̀sìn láti ń já tá a mọ̀ ni mò ń tó tí wò ó tún mọ̀ táwọn kan mọ̀ ni mò ń sọ fún ọ yìí. Ní ìsìn báyìí Amẹ́ríkà ti wá dìde pé gbogbo áàpù tí o bá ti rẹ́gísítà sí ọ̀dọ̀ àwọn táyàn fi ń ra crypto tó fi ń ṣòwò báyìí o ò ní access láti gbowó inú ẹ̀ mọ́. Bákan náà o ò ní access láti gbowó jáde láàbí láti ṣòwò mọ́. Yín túmọ̀ sí pé gbogbo wọn pátápátá ń gbọ́dọ̀ lọ darapọ̀ mọ́ ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà kan tó lè máa fi áàpù wọn ṣòwò láti máa fi ṣòwò nípa dọ́là tó pé dọ́là gbogbo wọn ń lò. Tó bá wá rí báyìí táàkì wọn tó increase gbogbo pátápátá dọ́là ó ti gbọ́ pọ́n sọ pé wọ́n trade pẹ̀lú pounds rí euro rí àbí wọ́n fi náírà trade rí. Amẹ́ríkà bí tán tún gbà yọ tábà fi rọ́dún mẹ́wàá ní ìsìn gbogbo àgbáyé ní òmò tó ń jẹ owó yìí ibi tó yẹ pé gbogbo aláǹfààní àti máa ná. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà wá ronú pé kí la lè gbé kalẹ̀ ọ̀nà wo la lè gbé gbà. Ìjọba wa ní ìsìnwọ̀n rò báyìí pé tí Amẹ́ríkà bá fi lè ṣe báyìí ọ̀nà onígbà mọ́ affect àwọn báńkì wa ọ̀nà onígbàmọ̀ àfẹ́ẹ̀tì okòwò orílẹ̀-èdè wa bí kò ṣe pé káwọn báńkì wa náà ẹ̀já ìgbàláyè ẹ jẹ́ ká máa ṣe kínní bọ́ọ̀lù àyàn ṣe lè kírètì yá àpò ẹ̀pẹ́ àwọn èèyàn ẹ̀pà àwọn mọ́tà àwọn tó rí wọn pé tọ́mọ̀ pa kínní náà ọ̀nà làwọn kan jókòó lórí ẹ̀ wọn ò ní ṣèyún àwọn atajọ́ ọmọ Yorùbá náà Haúsá Ìgbò Yorùbá ní sọ nǹkan lórí ẹ̀ báyìí nígbà tó bá wá bàjẹ́ tán táàrọ̀ náà àbáyọ mọ́ àwọn pariwo ìjọba ń fara ni wá o wọ́n tún ti kíní kan mọ̀ sí wọ́n sí kíní kan tí wọ́n sí ọjọ́ wo la jí tí nǹkan wọ́n orí dọ́là náà là ń gbé gbogbo ẹ̀ lé lóhun ti tẹ̀lẹ̀ báyìí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ bá jọba lọ lámòjútó lọ́rọ̀ ilẹ̀ Yorùbá lámọ̀ tẹnumọ́ gbogbo gbà tákì bá a ṣe mọ́ tọrọ tẹnumọ́rọ̀ ẹ̀sìn tá à ń tẹnumọ́rọ̀ bá jọba lọ́lẹ̀ Yorùbá là ń tẹnumọ́ pé bó lọ́rọ̀ owó wa bó nìkan ṣe ń rí létò oṣù náà ni bóyá gbogbo nǹkan àwọn kò bá ti mọ iye ọ̀pọ̀lọpọ̀ pé ọ̀nà wo láàgbègbà àríyùn sọ tó bá wá yá á ní ìjọba wọn mú wa sìn wọn mú wa sóko ẹrú àti kó olóko ẹrú àwọn òyìnbó tán tá a kó olóko ẹrú wọn náà àti kó olóko ẹrú wọn àrìnjà la sì ń jà ọba ìjọba lọ́ra sì ń ṣe. Wọ́n ní ẹni lórí ìlọ̀rọ̀ mi máa yé ẹ̀wọ́ tó bá lóye ìwọ lọ́gbọ́n ni mo pè ìwọ torí ẹ pé mo pè kó bá ń gbé tòmí ìwọ tó bá ń pè tí mò ń sọ yóò kò nítumọ̀ sí ọ. sẹ́ẹ̀fù fídíò yìí ní láàrin ọdún 5 sí 6 sí sásìkò tá a wà yìí gbogbo ohun tí mò ń sọ yóò padà yí ọ. Ẹ jẹ́ àfìjálẹ̀ ká mójútó bí a sì ní lọ síwájú nílẹ̀ Yorùbá ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ká fọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yálẹ̀ ẹ fẹ̀sílẹ̀ àgbẹ̀ ẹ fẹ̀sílẹ̀ fáwọn tí ń ṣẹ̀sìn. Ẹ jẹ́ àmójútó báwọn náà sì ní lọ síwájú ni babara ọmọ China ọmọ kékeré China wọ́n ti ń dá ṣe fóònù wọ́n ránṣọ wọ́n ṣe oríṣiríṣi nǹkan àwọn ọmọ tiwa bí wọ́n bá máa jó wọ́n máa kọrin bí wọ́n kọrin wọ́n máa ṣe oríṣiríṣi ìranù náà máa dánwò káàkiri ṣé bá a ṣe fẹ́ máa bà lọ ní mo bẹ̀ wá mo rọ̀ wá gbogbo wọn tó bá ń fojú rere àwọn ọba máa ṣe ń sọ rántí pé àgbàtòrò fọ́ọ̀kà ni ọmọ tiẹ̀ náà jẹ́ ń bẹ̀ ọ̀run sì ń yábọ̀ ni kì í ṣèmọ̀ràn ẹnìkan abáṣẹ́ wàsàn ló kọ̀m̀pútà yín wọ̀n sí tó lé títí ìbámu tá tún pa lórí ètò yín tó wọ́n tó lórí Yorùbá TV ẹ bá mi follow page ẹ bá mi share ẹ bá mi subscribe sí YouTube channel mi tó lórí Yorùbá TV á tún pàdé ńgbà kan rí ó dàbọ̀.